Ìwé mímọ́ wípé ra òtítọ́ kó má sì ṣe tà á. Ọ̀rọ̀ Ọlọ́run alààyè tó ṣetán láti gbọ́ yìí ló jáde láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babátúndé Samuel. Tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ibi tí màá ti bá wa sọ̀rọ̀ Ọlọ́run lówùúrọ̀ yìí la ó rí nínú ìwé Deuteronomy 28 ẹsẹ̀ ìkíní. Deuteronomy chapter 28 verse 1. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ ní òní, ǹjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ. Amen. Mo ń bá wa sọ̀rọ̀ lónìí lórí fífi ara balẹ̀ gbọ́ ohùn Olúwa. Fífi ara balẹ̀ gbọ́ ohùn Olúwa. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ló rò pé n tó ń ṣe Ọlọ́run ló ràn, Ọlọ́run sì ràn nítorí àìní ìfarabalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe nǹkan tọ́lọ́run ràn lónìí nítorí kò gbóhùn Olúwa dájú. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ́kọ tó rò pé bóyá ọkọ yẹn lọ́lọ́run yàn fóun tọ́lọ́run ò dẹ̀ yàn fún. Bẹ́ẹ̀ náà lómìnira náà gbéyàwó tó rò pé Ọlọ́run ló yàn ìyàwó yẹn fóun tọ́lọ́run ò dẹ̀ yàn fún. Ọ̀pọ̀lọpọ̀ ló ń kábàámọ̀ lórí ìrìn àjò ayé ẹ̀ lónìí tó rò pé ohun tó ń ṣe tó fi mú àbámọ̀ bá òun, Ọlọ́run ló ní kó o ṣe tí ì sì ń sọ lọ́hùn. Bí ìwọ bá fi ara balẹ̀, ṣe rí Ọlọ́run ò ṣe é bá rìn láì farabalẹ̀. Bíbélì wípé Olúwa ni olùṣẹ̀san fún àwọn tó fi ara balẹ̀ wá, kìkì àwọn tó ní farabalẹ̀ ló lè wá Ọlọ́run. Sórí tó bá lọ́lọ́run sọ kankan fún ọ, kò sẹ́sẹ̀ ń bẹ̀ tó bá wádìí lórí ohun tó gbọ́ tọ́lọ́run sọ dájúdájú kó rí pọ́lọ́run ló sọ̀rọ̀. Bíbélì gan wípé nínú ìwé 1 John chapter 4 verse 1, ó ní ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ó ní ṣùgbọ́n ẹ máa dá ẹ̀mí wò. Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ fún ọ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láti mọ ohùn ẹni tí ń bá ọ sọ̀rọ̀ dájú kó o tó gbégbèsè. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lónìí àmọ́ gbégbèsè nígbà tọ́lọ́run ò sọ nǹkankan. Ẹlòmíì èrò ọkàn rẹ̀ ló ń bá a sọ̀rọ̀, àsùrùpọ̀ lọ́ọ̀ ni. Ẹlòmíràn èṣù ló múra hàn, àsùrùpọ̀ lọ́ọ̀ ni. Kò ní wádìí dájúdájú pé ṣé Ọlọ́run ló ní í ṣe nǹkan yìí. Tá bá wo ìpè Mósè gbà tọ́lọ́run pé ní ìwé Exodus, Ọlọ́run farahàn lórí òkè Hórébù. Ọlọ́run farahàn nínú ọ̀wọ́ iná tó wá bọ́ọ̀sì rán. Ọlọ́run sì wá sọ fún pé tó òun fẹ́ rán ọ níṣẹ́ ni o, pé kó lọ kó Ísírẹ́lì jáde kó nú ìgbèkùn. A rí i pé Mósè ó rí i dájú wípé òun mọ̀ pé Ọlọ́run ló fẹ́ rán òun níṣẹ́ yìí kó òun tó tẹ̀síwájú nínú rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run kan sọ̀rọ̀ kan, ó ní wípé o ní ẹ̀bùn kan kò ló ní ìpè rẹ̀. Fún àpẹẹrẹ pé o lẹ́bùn orin kò ló ní ìpè orin. Pé o gbóná nínú àdúrà kò lọ sí tají ìrere. Ṣùgbọ́n a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn rí lónìí rèé tí wọ́n fi ń súré sínú sí Olúwa tó dá mú palára bá ayé wọn. Wọn ò farabalẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run. Iṣẹ́ tá a bá sì fẹ́ rán àyàn téèyàn ò bá farabalẹ̀ gbọ́ yóò ṣiṣẹ́ yẹn jẹ́. Kí ni wọ́n rò pé bóyá Ọlọ́run ló rán ọ láti máa ṣe tí ì sì sọ Ọlọ́run? Tá bá wo ìwé Jeremiah 23, Ọlọ́run sọ nípa àwọn wòlíì kan, ó lé mi kò rán wọn, ó ní ṣùgbọ́n wọ́n sáré. Kí lọ́lọ́run ò bá wọn náà sọ tí wọ́n náà ń gbégbèsè lé lórí? Kí lọ́lọ́run ò ní ọ ṣe tí wọ́n rò pé Ọlọ́run ló sọ pé òun kò máa ṣe? Ayé rẹ̀ ó ní farapa, ìrìn àjò ayé rẹ̀ ó ti bẹ̀ dàrú, èso ó ti parẹ̀ jẹ ọ́ níyà, èso ó ti parẹ̀ pọ́n ọ lójú, èso ó ti parẹ̀ dààmú rẹ̀. Jẹ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ lómi ní pè lórí o, ṣùgbọ́n Ọlọ́run ò tí ì rán láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nígbà tó fi súré jáde. Ọlọ́run ò rán láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nígbà tó fi bẹ́ jáde tó ló bẹ̀rẹ̀ sí iṣẹ́ ìránṣẹ́. At the end of the day, bí irú ẹ̀ bá farapa, wọn ní bo lọ́lọ́run gbójú sí tí nǹkan tó dé bá fi dé bá. Ayé ò ní mọ̀ pé ẹ̀bi ẹ̀ ni kì í ṣẹ̀bi Ọlọ́run. Bẹ́ẹ̀ kà mọ̀ pé Ọlọ́run kì í jẹ̀bi èèyàn. Ìṣòro tá a nínú ìran burúkú tá a wà ní pé àwọn èèyàn ń farabalẹ̀ láti gbọ́n tọ́lọ́run bá ń sọ. Àìsí ní farabalẹ̀ yìí
náà ní ìdájọ́ Ọlọ́run rú lónìí. Ó ní every kàmọ́ ṣe ń di pastor, every àbú ṣe ń di evangelist. Gbogbo èèyàn ní gbégbá ìrìnsẹ̀ Ọlọ́run báyìí. Every singer is now a doctor evangelist. Ṣé tọ́ ọba lọ ọjọ́ lórí sọ ti á dẹ̀ evangelist? Kí ló ń kọ tó sọ ọ́ dẹ̀ evangelist? Kí ló ń kọ? Àwọn tí ń kọ́ àwọn ní lady evangelist ẹ lọ wádìí orin tán kọ o. Orin ìbùkún, orin àlùyọ, orin ìgbéga ni o. Kí wàá ní sẹ́ evangelist? Evangelist tó wà fún láti jèrè ọkàn. Kí lórin ìbùkún fẹ́ ṣe nínú ayé ẹlẹ́sẹ̀? Orin tó ọkọ tọmọ yahoo jókòó tì tó ń gbọ́ tó dẹ̀ tó ń sásẹ́ lórí láptọ̀pù. Ìdàkùn sóní ìtumọ̀. Kí ni ìjèrè ọkàn tó rin tó ọkọ tó mú wá? Kí wàá lọ sọ ọ́ di lady evangelist? Gbogbo olórin ẹ̀mí nísìnyí ló ti di lady evangelist tán. Everybody is now a pastor and bishop, apostle. Ẹni tọ́lọ̀ ń fẹ́ ránṣẹ́ tó ti pé iṣẹ́ tọ́lọ̀ sì fẹ́ràn ò kọjá nù ìjọ rẹ̀ láti máa gbé ọwọ́ Mósè pastor rẹ̀ sókè lọ́lọ́run sí rán ọ. Tíwọ náà wà lọ bẹ̀rẹ̀ sí kó òyìnbó lórí òkè. Sọ páyé rẹ̀ ó ní problem. Ntọ́lọ́run ọ̀rọ̀ pọ̀lọpọ̀lọpọ̀lọpọ̀ ń kí wọ́bọ̀ lónìí. Bí ìwọ bá fi ara balẹ̀ sórí kó tó lè tẹ̀lé Ọlọ́run. Ọlọ́run nílò ìfarabalẹ̀ rẹ gidi gan àti ìgbọràn rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n fẹ́ ṣe tàbí tán lọ́kàn láti ṣe Ọlọ́run rán wọn lóòótọ́ ṣùgbọ́n kò ìtakòkò. Kí ni ìjà farabalẹ̀ láti gbóhùn Ọlọ́run? Ìfẹ́ inú ara ẹni. Báyìí ní í ṣe nǹkan mi tí yíyé padà tí ń kórè ẹlòmíì ó burú. Ọgbọ́n àgbọ́njù. Ìmọ̀ tara ẹni nìkan. Àwọn nǹkan wọ̀nyẹn náà ní ṣàkóbá fún yẹn sì kì í jẹ́ èèyàn ó lè farabalẹ̀ láti gbóhùn Ọlọ́run. Ẹ rí i pé Ọlọ́run kìlọ̀ fún àwọn Ísírẹ́lì wípé kí wọ́n kí ó farabalẹ̀ láti lè gbóhùn Ọlọ́run. Ẹ ò gbà tí Èlíjà sọ pé òun fẹ́ rí Ọlọ́run. Ọlọ́run kó pàdé òun lórí òkè. Bíbélì wípé iná sẹ́yọ kò rọ́lọ́run bẹ́ẹ̀. Ìjìjà kò rọ́lọ́run nínú ẹ̀. Ilẹ̀ rí kò rọ́lọ́run nínú ẹ̀. Wọ́n ní nínú ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ l'Olúwa ti bá a sọ̀rọ̀. In a small still voice. Ìjọ wa ojú Olúwa dájúdájú lórí ní ẹ̀jọ̀ tó kò lé kó o tó dẹ ẹ̀bi lọ́lọ́run rògbésẹ̀ tí wọ́n náà gbé pé sọ́lọ̀ ló rán ọ. Torí Ọlọ́run ò ṣe dẹ̀bi lé o. Ọlọ́run ò ṣe dẹ̀bi lé. Ohunkóhun tó bá rán ó di dandan kó tì ọ́ lẹ́yìn nípa rẹ̀. Ó ní Yorùbá ṣe pé ní ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fi àyà tí. Bí wọ́n bá farabalẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ̀. Ọmọ mi kan wá gbà tí ó gbàdúrà lórí àtìyàn. Ìjà mẹ́ pé nígbà tó ọmọ mi gbàdúrà lórí àtìyàn ṣàdédé ló kàn bẹ̀rẹ̀ sí ní rìnà kan sí brọ́dà kan. Mo dẹ̀ sọ fún mo ní farabalẹ̀ o. Mo ní jẹ́mi náà bọ́ ọ̀fẹ́ mi wádìí. Mo dẹ̀ gbàdúrà Ọlọ́run sọ kankan fún mi. Wo Ọlọ́run sọ kankan fún mi o. Mo ní ṣùgbọ́n lọ gbàdúrà pé tó bá ti pọ́ Ọlọ́run ló fẹ́ kó o gbégbèsè yìí pé ẹni tọ́lọ́run yàn fún ẹnìyẹn pé kọ́lọ́run sì gbéra yẹn wá. At the end of the day ó gbàdúrà yẹn náà ó dẹ̀ ṣe rí nǹkan yẹn náà ó rí nǹkan kan náà àmúnító tó bá rí bẹ́ẹ̀ fara rẹ balẹ̀. Ẹni tó rí nǹkan yẹn sí kò sí lọ́dọ̀ wa fara rẹ balẹ̀. Ó ṣàṣòro fún ọkọ lọ́kọ́nu sọ́kùnrin. So ní sùúrù. At the end of the day nígbà tó Ọlọ́run máa padà wá fọhùn kì í ṣe ẹni tó ń kọ́ rí ní ìṣáájú lọ́lọ́run padà fún. Kó bá ṣe pé kò farabalẹ̀ bí mo ti ń sọ fún kókó farabalẹ̀ tó lọ gbégbésẹ̀ ìbábọ́ sọ́wọ́ a máa rò pé Ọlọ́run ṣe bí wọ́n lọ kì í sì sọ lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ wa ní là ń gbégbésẹ̀ tó ń bu wa lọ́wọ́ lónìí. Táwa ń sọ bọ́lọ̀ pé Ọlọ́run ṣe bí wọ́n lọ sí ní ṣe nǹkan yìí tí sì sọ lọ́hùn. Táwa wo ìwé Exodus orí 15 ẹsẹ̀ 26 ó sì wí pé bí wo bá tẹ́tí sílẹ̀ gidigidi bí wo bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ tí o bá sì ṣe èyí tí ó sọ lé ojú rẹ̀ ṣé orí ò lè ṣe èyí tó tọ́ lójú Ọlọ́run bó o bá jẹ́ni tó ń farabalẹ̀ láti mú ohùn Olúwa dájú. Ọ̀pọ̀lọpọ̀ ló ń jiyàn lórí pé wọ́n sọ pé ṣòkòtò da ṣòkòtò ó gbé èèyàn wọn ná iye tí ó gbé èèyàn wọn ná ṣé ni ọ̀rọ̀ ó gbé èèyàn wọn ná kíní kan ó gbé èèyàn wọn ná tó sì ń gògì ọrùn ọ̀ ṣe lọ́wọ́ ojú Olúwa pẹ̀lú ìfarabalẹ̀ kó o jẹ́ k'Ọlọ́run bá o sọ̀rọ̀. Ohun tí ìránṣẹ́ Ọlọ́run bá tó dó síwájú kó tó sọ fún Ọlọ́run ò fẹ́ ohun tó yẹ kó o ṣe kó yẹ kó o jiyàn ojú Ọlọ́run ló yẹ kí wọn náà lọ wọn gbà tó ń sọ máa lè ṣe bọ́ lẹ́mìí mímọ́ ó ní ẹyẹ àwọn tá ń tẹwọ́ mi mímọ́ sàmọ̀nà ẹyẹ wọn ní sọmọ Ọlọ́run tó o bá lẹ́mìí mímọ́ lóòótọ́
ó yẹ kó o lè lọ wá ojú Ọlọ́run nínú àdúrà lórí ohun tí wọ́n sọ pé kò dáa tọ́lọ́run ò fẹ́ yẹ, ju pé kó o máa jiyàn, ju pé kó o máa ṣagídí. Ìjẹ́ mi pé àìfarabalẹ̀ yìí ó ti rán ọ̀pọ̀ ènìyàn wọnú iná, yóò dẹ̀ tó rán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọnú iná. Fífarabalẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run, títẹ́tí sílẹ̀ láti mọ ohun tọ́lọ́run fẹ́. Ìjẹ́ báwo lo ṣe ń tẹ́tí sílẹ̀ sí? Báwo ni ìtẹ́tí sílẹ̀ rẹ ṣe rí? Báwo lo ṣe ń wá Ọlọ́run sí? Bó o bá ṣe ń wá Ọlọ́run sí àti bí Ọlọ́run bá ṣe jẹ́ ọ́ lógún sí ni ó sọ ìyà tó kọ sọ́lọ́run lórí àti gbọ́ràn sí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ni ó dá gbàdúrà lé, ọ̀pọ̀lọpọ̀ ni ó dá ka Bíbélì nínú ilé, tó bá kọ òun nìkan kò lè dá ka Bíbélì, kò lè dá gbàdúrà. Ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ni Ọlọ́run wà lóun bá sọ̀rọ̀? Ọlọ́run ò lè bárú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí pé kí ni? Kò sí òkun tó sọ̀hún àtọ́lọ́run pọ̀. Bí wọ́n bá farabalẹ̀ láti gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ lónìí, ìwé Àìsáyà orí kìíní ẹsẹ̀ 19, bí wọ́n bá fẹ́ tó sì gbọ́, ó jèrè ilẹ̀ náà. Kí l'Ọlọ́run ń bá ọ sọ? Kí ló ní kó o gbégbèsè lé lórí? Kí ló ń pa aláṣẹ fún ọ? Ìjọ ń kíyèsí àti ṣe ìfẹ́ Ọlọ́run. Jọ ń kíyèsí láti tẹ́tí gbọ́ ohun t'Ọlọ́run fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí àdúrà náà máa gbà, wọn ò mọ̀ bá ti tẹ́tí s'Ọlọ́run láti gbọ́ kálẹ̀ bá ọmọ ìfẹ́ rẹ̀ fún ayé wọn. Gbogbo orí òkè ń kún, gbogbo ìsọjí ń kún, àwọn èèyàn ń ké lọ́tún ló ń ké lọ́sì. Àwọn èèyàn ráàyè àti gbàdúrà s'Ọlọ́run ṣùgbọ́n wọn ò ráàyè àti tẹ́tí gbọ́ ohun t'Ọlọ́run fẹ́ sọ. Òun náà lè fi jẹ wọ́n níyà. Òun lè tún fi ń jẹ ọ̀pọ̀lọpọ̀ níyà. Iṣẹ́ tó ń ṣe tó ní ọ̀ ń jẹ gbèsè lé lórí sí Ọlọ́run ló rán ọkọ ṣe. Ẹni mélòó ló ń gbàdúrà lórí ohunkóhun tó bá fẹ́ ṣe? A máa da ẹ̀bi ru Ọlọ́run. Ọlọ́run ò sì lè jẹ̀bi, mo sọ fún wa. Ẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ ń tó ṣẹlẹ̀ sí wa ọwọ́ wọn lọ́wọ́. Ṣé òun fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́? Bíbélì pé fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ yóò sì mú iṣẹ́. Ṣé nígbà tá a bá ráàyè àti jókòó láti lè gbọ́n t'Ọlọ́run fẹ́ sọ là ń lè fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́? Mo sọ fún wa, àdúrà lọ́pọ̀lọpọ̀ wa fẹ́ràn, a lè gbàdúrà ju jẹ́ kí lọ, ṣùgbọ́n àráàyè àti jókòó ká gbọ́n t'Ọlọ́run fẹ́ sọ. Ṣé rò pé rédíò asọ̀rọ̀mọ́gbèsì lọ́lọ́run ni? Ọlọ́run ṣe rédíò asọ̀rọ̀mọ́gbèsì. Ohunkóhun tó o bá sọ fún nínú àdúrà, òun náà máa fẹ́ fún ọ ní èsì. Ṣùgbọ́n sọ̀rọ̀ ráàyè jókòó láti gbọ́n t'Ọlọ́run fẹ́ sọ. Sọ̀rọ̀ ráàyè jókòó. Sọ̀rọ̀ ráàyè jókòó láti wá ojú Ọlọ́run. Ẹ̀mí ló lọ ń gbà àwẹ̀ lórí àti wá ojú Ọlọ́run pé kí Ọlọ́run lè bá ọ sọ̀rọ̀. Ẹ̀mí ló lọ ń tilẹ̀kùn mórí tó kàn ṣàṣàrò lórí kí Ọlọ́run lè bá ọ sọ̀rọ̀. Ohunkóhun tá a bá ń ṣe t'Ọlọ́run ò rán wa, a lè rọ́wọ́ ẹ̀ lórí ẹ̀. Nítorí náà, ṣó ń fi ọ̀nà rẹ lé Ọlọ́run lọ́wọ́? Ṣó ráàyè àti jókòó láti gbọ́ ohùn Olúwa lórí ohunkóhun tó fẹ́ ṣe? Ọlọ́jẹ gbèsè lórí ọjà, s'Ọlọ́run ò pé kó lọ tajà tó ń tà. Iṣẹ́ tó ṣe yẹ s'Ọlọ́run ló rán. Ọkọ tó fẹ́ tó ló ń dààmú ayé rẹ, s'Ọlọ́run ló ní ó fẹ́. Ìyàwó tó fẹ́ tó ló ń fòrò ayé rẹ, s'Ọlọ́run ló ní ó fẹ́. Ntọ́lọ́ bá ní ká má ṣe tá a bá ṣe, àbùkù la ó rí nídìí ẹ̀ bí wọ́n bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìgbà tó bá tún gbóhùn Olúwa ló tó lè mọ ohun tó fẹ́, ló tó lè pa àṣẹ rẹ̀ mọ́. Bọ̀tí nígbà tó bá gbóhùn Olúwa, nígbà tó bá farabalẹ̀ láti gbóhùn Olúwa, ó ti mọ ohun t'Ọlọ́run fẹ́, ó ṣe ní ṣìṣe. Àṣìṣe ò jìnnà sẹ́nikẹ́ni tí ò lè farabalẹ̀ láti gbọ́ ohun tí Ẹlẹ́dàá rẹ̀ sọ. Àṣìṣe ò jìnnà sírú wọn. Irú wọn tó bá fẹ́ fẹ́ yàwó gbọ́n bá gbọ́rọ̀ wọn á sì yàn. Irú wọn á ṣe ọkọ fẹ́, irú wọn á sì yàwó fẹ́, irú wọn á ṣiṣẹ́ ṣe, irú wọn á ṣiṣẹ́ oníṣẹ́. Ìlú Ìlọrin yìí kò mọ̀ ṣiṣẹ́, ó mọ̀ gbẹ kíníkan. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ká wà pé lẹ́kọ̀ọ́ pé ọ̀rẹ́ bò ní iṣẹ́ mọ̀ wà lẹ́kọ̀ọ́, àwa ṣiṣẹ́ yàfùnyàfùn ni o. Ẹnìwọ̀n náà bá ní ọ̀ọ́ni bẹ́sù gbẹ̀gbà, ọ̀ọ́ni bèrè lọ́wọ́ Ẹlẹ́dàá rẹ pé ṣé ó fẹ́ kọ́ ọ lọ sẹ́kọ̀ọ́. Gbàtọ́ ti gbẹ́ pé wọ́n ní iṣẹ́ wà lẹ́kọ̀ọ́ kíá lọ́ba sáré ta àwọn kankan tó lọ́ọ̀ ní lọ́ba gbé gbogbo ẹ̀ta lọ́ba di ẹrù gbọ́n ó dèkó. Ọba dèkó tán oṣù kìíní ọ̀ríṣẹ́, oṣù kejì ọ̀ríṣẹ́,
oṣù kẹta oṣù karùn-ún ọ̀ríṣẹ́ iṣẹ́ tó tún wá rí iṣẹ́ ọlọ́mọ ọ̀dọ́ ni ọ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ náà owó tó bá pa náà lọ́ọ́ ìjẹun ìkó bá kan fún nígbà tọdún méjì èyí po gbogbo aṣọ tó ní ti sá tán bàtà tó ní ti gbó tán nígbà tó ọ̀sẹ̀ àríkàsì kan máa lọ́ba kúkú padà sílùú Ìlọrin tó ti sá lọ lọ́ba ló gun lé yín ló tẹ̀lé ọlọ́bẹ̀ sógun lé yín ni ibi tó lọ́rùn ọ̀bá rán pé kó o lọ tó o bá lọ ìyà ló jẹ bọ̀ ilé ibi tó lọ́rùn ọ̀bá fẹ́ kó o gbé tó o bá kó lọ ilé lè ṣe rẹ̀gẹ̀dẹ̀ kí lè fà ká gbà lọ́dà kó mi wọlé ká táìsì gbogbo inú ilé kí lè ṣe rẹ̀gẹ̀dẹ̀ kó dáa kó dùn ún wò kọ́ ọ tuwó jọ kọ́ ọ lọ gbarú ilé bẹ̀ láì gbàdúrà sí mọ́jọ́ yà lẹ́nu pé ọ lè kó gbogbo ẹrù tó kún wọn bẹ̀ kọ́ ọ ti ta gbogbo ẹ̀tẹ́ kọ́ ọ tó jáde sọ béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀kọ́ tó kó sí sọ béèrè lọ́wọ́ Ọlọ́run kọ́ ọ tó kó sínú ilé bẹ́ẹ̀ Bíbélì wípé ọ̀nà kan wà tó dáa lójú ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ìparun ni kí ló ṣe ṣé n tó ṣe yẹ sọ́lọ́run ló rán ọ ṣé n tó ṣe yẹ sẹ́lẹ̀dá ẹ̀ ló ní o ṣe tí ì bá sẹ́lẹ̀dá ẹ̀ wàá kàdé nínú iyọ̀ èso á pọ́n ọ lójú. ọ̀pọ̀ ọmọ Ọlọ́run nínú èrè òtòrò ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ló wà ní wàhálà kan àbí kejì lónìí tó tètè pé nípa pé ó fojú yàn ó fojú ṣe kò tẹ́tí láti gbé ohun tọ́lẹ́dá rẹ̀ fẹ́ kó ṣe òun ló fi kọ́ sínú tó kó sí. ẹ já dìde lórí ẹsẹ̀ wa àdúrà lọ gbà Ọlọ́run gbogbo ìgbésẹ̀ tí mo ti gbé láì farabalẹ̀ gbọ́ ohùn rẹ Ọlọ́run dáríjì mi Ọlọ́run ṣe kíni o ó yàtọ̀ ló gbàdúrà yanu rẹ kó sọ̀rọ̀ gbogbo ìgbésẹ̀ tí mo ti gbé láì béèrè lọ́wọ́ rẹ Ọlọ́run jọ̀ọ́ dáríjì mi gbogbo ìgbésẹ̀ tí mo gbé Ọlọ́run ò tí mi ò mọ̀ tó sì lòdì sí ìfẹ́ rẹ nítorí pé mi ò béèrè Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Olúwa dáríjì mi ẹ̀mí mọ́ dáríjì mi Jésù dáríjì mi Olúwa dáríjì mi ayérayé dáríjì mi ẹ̀mí mímọ́ dáríjì mi Jésù Olúwa wa wọ́n wá sọ fún Ọlọ́run Olúwa jọ̀ọ́ gbogbo ìgbésẹ̀ tí mo gbé tí mi ò béèrè lọ́wọ́ rẹ tí mo jìyà rẹ̀ lónìí Olúwa fàánú yọ mí ta ló gbàdúrà orúkọ Jésù gbogbo ìgbésẹ̀ tí mo gbé tó tí mi ò béèrè lọ́wọ́ rẹ tí mo wá ń jìyà rẹ̀ lónìí Olúwa mo bì ọ́ fàánú yọ mí 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 fàánú yọ mí. mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.